أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون Allahu Akbar. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أنزلنا عليك القرآن لتشقى Kábíyèsí ẹlẹ́dàá wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا Subhanallah ma yushrikun. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Abdullah ibn Amr radiyallahu anhu ní Rasulullah sallallahu alayhi wa sallam sọ pé ní ọjọ́ ìdájọ́ wọ́n á sọ fún ẹni alukuran pé máa ka alukuran pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ bí o ṣe máa ń kà á láyé kí o sì máa gun àwọn àjà àlùjánnà lọ. Àjà tí o bá dé ní àsìkò háyà rẹ ìgbẹ̀yìn ibẹ̀ ni ibùgbé rẹ. ẹ̀yin ọmọ ìyá mi alápọ̀nlé jùlọ jùsù hammer suratu Toha suratu Kaf suratu Yusuf àti suratu Yasin lẹ́ ń gbọ́ yìí o. àìdàgbà sí ní tá a bá mọ̀ àsìkò kìí sì lọ láti kọ́ ẹ̀kọ́ ọlọ́run hálà fún àǹfààní ẹ̀yin àtàwọn ìdílé yín. ẹ lọ ra VCD jùsù hammer suratu Toha suratu Kaf suratu Yusuf àti suratu Yasin látọwọ́ alhaji abdulmumin emraji aka ọ̀kín. ẹ lè ríra nílé iṣẹ́ wa Olasco Films and Record International 129 Namdazi Quest Ìdúmọ̀tà Èkó. ẹ tún lè ríra lọ́dọ̀ Headmaster Films and Record 129 Namdazi Quest Ìdúmọ̀tà Èkó bákan náà àti 9 Anjorin opposite Oshodi Shopping Complex ìlú Èkó la wà. وجعلنا soirée Adama Koité. Yemi, have you worked for it? Ó mà ti di big boy gan kẹ́. Anyway, our girlfriends ẹ̀ ń kọ́ ṣé wọ́n tọ́jú ẹ̀ ṣá. Ẹ máa bí Mọ́ládé ṣe ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni pé òun ló bí mi. Tí n bá sanra tó ẹ̀ ń sìn yóò mí pé o mọ level lẹ̀ mọ́. Bọ́mọládé ó ṣẹ́ mi o. Kí ló ṣẹlẹ̀? Ṣé ìwọ ló yẹ kó má ti wà wò mí láti jọ ìgbà tí mo ti dé? Excuse me? Ṣé kú rí bẹ́ẹ̀? Ó yẹ kó tí wàá rí mi náà. Pé kí ló dé jàre kó máa kú? Dá mi lóhùn. Àbí kí la ní in common?
mọ̀mísí ẹ̀ náà dé ò wá káwọn everybody sọ wá káwọn kí ló dé kí ni ìpàdé wèrè àtàsínwín please. já mi sí gbogbo yáyá yẹn kí ló ṣẹlẹ̀ mo fẹ́ gbàbúrò mi gbóhùn bí kí n bí wa. 5,000 naira. 5 kí ni. 5,000 naira. àjọdẹ oyún bàjẹ́ lára ẹ ni àmọ́ gbé yẹn wá o ọmọ máa gbé yẹn wá rárá ní ìlówó lọ́wọ́ 1,500 mo ní. what's happening here? Kí ló ṣẹlẹ̀? ọmọ ọba àwọn eléyìí ọmọ ọba adé orí la fi mọ ba ìmùkẹ́ la fi mọ àwọn ìjòyè èèyàn mi ìyá ẹ̀ ló já mi sí nǹkan tó já mi ti le jù ó ní kí n mú 5,000 naira ó ti pọ̀ ju bí làbúrò mi ó mọ̀ ó ní 1,500 mú ní at the same time kó dẹ̀ bá mi lò bẹ́ẹ̀. ṣé bí Ronke àbí? má wọrí fi sí àkáǹtì mi wá sílẹ̀. ọlọ́run olẹ́nu dákú ọlọ́run lẹ́nu dákú ọmọ yan ó ti mọ̀ yan jù ó ti máa jálá ọmọ Tinubu ọmọ gógó ọmọ Yínká mi Kọ́dìrì ọmọ Abẹ́láńrè ọmọ Kọ́lá yẹ jásí. ó rí pé ò ní rònú rárá ó wà ní Mushin òsín ó wà lóyìnbó ògbò wọ́n tún pa láàrú níyà ó sáré tètè ó tiẹ̀ ronú ọ̀rọ̀ ìgbésí ayé ẹ̀ gan ó mọ̀ pé ó ti ń dàgbà àti one àwọn ẹgbẹ́ ti wà nílé ọkọ tí wọ́n ń ṣe amọ́ ń bẹ̀. mọ́mì ìyẹn ni kẹ́ má sọ rárá ẹ má bàa sọ mọ́mì mo mọ́kọ wálé fún ni màmá lè wá ẹ̀ ní pé màmú tó ń wá ẹ̀ ní kò dáa ẹ jọ torí Ọlọ́run ẹ jẹ́ ìjà ayé orí mi jọ. kẹ́mẹ́ ó ṣe ayé yẹn fẹ́ bàjẹ́ àbí kílẹ̀ fà ṣì ń jẹ́ ọlọ́sùn ló ká pé èmi jí owó ó ṣe é ni. ìgbà tó wá ń ṣe mọ̀ tó ń bùgà tó ń jupa tó ń jẹrẹ̀ bẹ́ẹ̀ ni pé wọ́n nìkan náà lọ́lọ́run fún lápá ṣé wọ́n kó mi lọ́wọ́ ni. ó dàbí o máa tójú mi mọ́lẹ̀ o máa tójú mi mọ́lẹ̀ mo dẹ̀ máa wò ó pé bóyá torí pé mo ti mú ẹ wá láti Liberia mo sọjú nù but lọ́wọ́ yìí èmi kò máa fẹ̀yìn ẹ gbolẹ̀. o lè ṣe wèrè kankan fún mi you can't do nothing to me shit you can't do because I come from Liberia you think you can just treat me anyhow in the country here but the fair country me or the country here you can't do shit to me. mo ti máa sọ fún ẹ pé tó bá ń bá mi sọ̀rọ̀ má máa fi èdè yẹn máa bá mi sọ̀rọ̀ mọ́ now sọ ìtumọ̀ ẹ̀ ní Yorùbá tí o bá sọ máa destroy gbogbo life ẹ. oníranù. èmi ló sọ gbogbo ẹ fún àbí mo tún bẹ̀ sọ. you crack it all the rubbish you say alright stand up wait for me. ibẹ̀ ni ibi tó ti ń pariwo yìí. wọ́n pariwo lélẹ̀ àbí anja ajá ti para wọn inú òkú bí mẹ́rin lọ́wọ́ alẹ́ lónìí. ẹni bọ́lẹ̀ kí n lọ bá Ronke. ọba náà lè bọ́lẹ̀ bí ọlọ́mọdé ayé láburú àwọn eléyìí nínú wọn máa fọ́gò mọ́ lórí kí n lọ bá. ẹ tí mo sọ yìí. ọ̀gá ló dídẹrẹ́ nínú ẹ̀yà ajíkọrin forward ever marketer Olasco Films International ló ní ká ṣe fíìmù àtàtà tó dùn ún wò èyí tá a tún gbédè yìí tún wàyàmì ó gọ̀ǹtìọ́ kí lorúkọ sinimá ọ̀hún ń jẹ́ bó ṣe yẹ kó rí ohun tó wuni ní sàápọ̀ lọ́la ẹni orí adẹ́tù ń pètè àrán bẹ́ẹ̀ lórí aláràn ń pètè àtijọba báwo ló ṣe yẹ kó rí tí ò rí bẹ́ẹ̀ tó mú olújẹ kọ̀bú farugbó ara aṣomi lójú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ omi ẹkún roro rèé lójú Fúnkẹ́ Akíndélé nítorí bó ṣe yẹ kó rí tí ò rí bẹ́ẹ̀ ta là ń sunkún fún ta ló ń sunkún fún ni ta la láti ṣe nínú olú Jacob pẹ̀lú Fúnkẹ́ Akíndélé tó mọ bó ṣe yẹ kó rí sinimá tuntun bó ṣe yẹ kó rí olú Jacob Olúmídé Bákàrè Saheed Balógun Súnkànmí Ọmọbọ́láńlé Múyìwá Lọ́ndọ́nà Fẹ́mi Brennan Fúnkẹ́ Akíndélé Dúpẹ́ Adétúwò Bísí Adédìjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bó ṣe yẹ kó rí Olasco Films International Limited 129 Nnamdi Azikiwe Street Ìdúmọ̀tà ló gbé fídíò kásẹ̀tì àti VCD ẹ̀ jáde tó ń tà ó tún wà lọ́dọ̀ Headmaster Films and Music ní Ìdúmọ̀tà bó ṣe yẹ kó rí. àtótó àrèrè gbogbo sànmọ́rí ilẹ̀ yìí Olasco Films ló ní kí n kí gbogbo ẹ̀yin tẹ́ ra sinimá àlè ó dá wa lójú pé ò kábàámọ̀ ṣẹ̀rí tó ti yàwó ògògó pa nínú sinimá yìí àlè wàyí o màrìwò lẹ́ẹ̀rí olóògbòjò ti dé bàbá egúngún